Good afternoon, my people. According to the time where you are, if it is morning, if it is evening, I say good afternoon, or good morning, or good evening. This is Mashola Gist TV. I am here again with another gist. Wọ́n ní Laide, wọ́n ló ti kó àwọn domestic staff ẹ̀ wọnú palace o. Gist tèní nìyẹn o. Ẹ̀yin èèyàn lé. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. If today is your first time on my channel, please can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Gòkè lọ́wọ́ yín á máa lọ́wọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Today wọ́n ní pé Laide wọ́n ní ó kó gbogbo àwọn domestic staff ẹ̀ wọ inú palace o. Allegedly ni o, nǹkan tá a gbọ́ la wá sọ fún yín o. Wọ́n ní bí Mariam ṣe rí wọn báyìí. Wọ́n ní Mariam wọ́n ní ojú ẹ̀ lé, ó lé fún ẹkún ni. Ẹ jọ nǹkan tí mo gbọ́ ni mo sọ o. Ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. A máa padà sẹ́yìn díẹ̀ torí ẹ̀yin tí ẹ bá ti mọ gist bó ṣe ń lọ. Laide jẹ́ ọ̀rẹ́ Mariam o. Wọ́n ní Laide bá a ṣe gbọ́ allegedly, but èyí ò ń ṣe allege náà torí nǹkan tó ṣẹlẹ̀ ni torí Laide fúnra ẹ̀ ó jáde wá sórí social media ó dẹ̀ bẹ̀ speaker, so kì í ṣe allege ni ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní Laide jẹ́ ọ̀rẹ́ Mariam. Laide àti Mariam they are close. Wọ́n ní Laide ó mú Mariam lọ sí palace because Mariam ló ń fẹ́ meet kábíyèsí. Eventually bí Mariam ṣe gba Laide bí Mariam ṣe gba kábíyèsí mọ́ Laide lọ́wọ́ nìyẹn. Ìgbà tí Laide máa gbọ́ ó kàn rí i pé wọ́n ti ń announce marriage Mariam lórí social media ni. Inú bí Laide ṣe jáde sórí social media ló bá bẹ́ speaker ló bá sọ gbogbo àṣírí Mariam pé kí kábíyèsí ṣe máa wò ó pé gbogbo àṣírí ẹ̀ ó máa jáde sí kábíyèsí lọ́wọ́ wípé èèyàn burúkú ni Mariam. Eventually kùrùkẹrẹ kábíyèsí bá bẹ̀rẹ̀ sí bẹ̀ Laide. Bí kábíyèsí ṣe propose sí Laide again nìyẹn láti fẹ́ Laide reject wọn lórí social media. Ìgbà tó yá Laide bá gbà bí ọ̀rọ̀ introduction àti marriage Laide bó ṣe bẹ̀rẹ̀ sí plan ẹ̀ nìyẹn o. Ọjọ́ tí wọ́n ní Laide máa gbé ẹrù ẹ̀ wá sí palace pẹ̀lú àwọn tó kẹ́rù wá, wọ́n ní Mariam dákú ni. Wọ́n ní kó tiẹ̀ tó di pé Laide kẹ́rù wá gan ni Mariam ṣe lọ sọ́dọ̀ àwọn bàbá kábíyèsí pé kán má jẹ́ kí kábíyèsí fẹ́ Laide pé wọ́n máa disgrace òun. Bàbá kábíyèsí ní ṣebí wọ́n fẹ́ wọ náà ni, bọ́n ṣe fẹ́ wọ náà wọ́n máa fẹ́ lòmíì. So wọ́n ní pàṣán tá a fi nà ìyálé ó ń bọ̀ lájà fún yàwó. So bí a ṣe ń gbọ́ nìyẹn o wípé kábíyèsí fẹ́ ṣe engagement fún Laide. Láwọn ní tiẹ̀ ní Laide tiẹ̀ ti lọ pé àwọn tó máa bá tún sùtẹ̀ ṣe wọ́n náà ti fún ní kí ó ti ń wọlé bí olórí, ó ti ń múra bí olórí. Ìgbéyàwó planning ìgbéyàwó ó ti ń lọ. Wọ́n ní Mariam ò lè stand emulation yìí, wọ́n ló ti pọ̀ jù. Ẹ dẹ̀ mọ̀ pé Laide is a big society woman in Ìbàdàn. Ó gbé dání seriously. So ẹ dẹ̀ mọ̀ pé tó bá máa ṣe marriage yìí ó ti máa lárinrin jù nítorí ọmọ ògbóró ni. So ẹ̀yin èèyàn lé gist yẹn nìyẹn o. Wọ́n ní àwọn domestic staff ẹ ti wá sínú palace. Àwọn náà máa tún suit ẹ̀ ṣe, náà máa sóúnjẹ. Allege ni nǹkan tá a gbọ́ la mú wá o. Mi ò bá wọn gbé palace o. Wọ́n náà máa sóúnjẹ, wọ́n máa ṣe gbogbo ẹ̀. So ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Wọ́n ní Mariam o, wọ́n ló wà confused o, wọ́n ló wà unhappy o, wọ́n ní in fact wọ́n ló ń sunkún kiri ni. Ẹ dẹ̀ mọ̀ pé pẹ́pẹ́ dẹ̀ mọ̀ ni. Pẹ́pẹ́ ó máa ti pẹ́pẹ́ jù. So ẹ̀yin èèyàn lé bó ṣe ń lọ nìyẹn o. Ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n di ìyálé àti ìyàwó. Kábíyèsí honestly ọ̀rọ̀ kábíyèsí ìgbà míì mo máa ń like drama yẹn. Kábíyèsí wà very intelligent, kò yé yín.
ṣé ẹ mọ̀ pé ìgbà tí wọ́n pẹ́pẹ́ Queen Naomi kúrò ní palace wọ́n rè pó ti tán kò tí ì tán story ṣì pọ̀ nǹkan tí kábíyèsí máa fi ojú ìwọ Mariam yìí rí ò ní wò tán wọ́n ní kó o lọ sí outside palace ẹ mú building ẹ lọ sún gbogbo yín ẹ sún building náà torí ẹ fẹ́ move lọ sí outside palace fúnra ara yín lẹ máa kẹ́rù yín lọ sí outside palace nǹkan tí kábíyèsí máa fi ojú gbogbo yín rí fúnra ara yín lẹ́yọ kọ̀ọ̀kan báyìí lẹ máa kó ẹrù yín fúnra ara yín lẹ máa gba outside palace lọ ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ gbọ́n yìí ẹ̀yin tó yẹ kẹ́ ra wà ní outside palace kó má sí wàhálà fún yín tó yẹ pé tí kábíyèsí bá fẹ́ rí yín wọ́n á wá bá yín bẹ̀ ẹ ní rárá palace lẹ fẹ́ wà ẹ máa gbé bẹ́ẹ̀ ẹ máa gbé palace fúnra ara yín lẹ máa kẹ́rù yín lẹ́yọ kọ̀ọ̀kan bàbá monarch ọba aládé ní kábíyèsí máa fẹ́ wọn lọ náà kábíyèsí máa fẹ́ wọn lọ ni ẹ máa gbàyàwó tó máa pọ̀ tó bá yá kábíyèsí á lọ sílé haúsá wọn á lọ fọmọ haúsá torí kábíyèsí ò tí ì fọmọ haúsá tó bá yá kábíyèsí á lọ sílẹ̀ yíbò wọn á lọ fẹ́ ọmọ yíbò kò ní jẹ́ yorùbá nìkan gbogbo state of Nigeria ní kábíyèsí á ti níyàwó lẹ́yọ kọ̀ọ̀kan ìgbà tó bá wá yá yín tó bá wá ra building mẹ́ẹ̀ tọ́ ní kẹ́ kó lọ bẹ́ẹ̀ gbogbo yín lẹ máa kó lọ torí nísìn ẹ̀ ń rè pé bóyá kábíyèsí ń bá yín ṣeré ni kábíyèsí ò bá yín ṣeré wọ́n mean business ni ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyẹn ò ta ní ká mú wá fún yín ẹ dẹ̀ mọ̀ pé Laide fine ó ga ó tọ̀ ló pupa irú àwọn ọmọ tí kábíyèsí máa ń like nìyẹn ó tún ṣe rùmúrùmú ó tún yọ ti bí tiwájú wà tẹ̀yìn wà ìwọ Mariam gbogbo ẹ̀kọ́ rí pẹlẹbẹ ni kábíyèsí like nǹkan tó dáa so ẹ̀yin èèyàn lé ẹ máa múra fún ìyàwó Laide o Laide ń bọ̀ ní palace o a tún ní ká mú wá fún yín ni o Mashola Gist TV ni o gbogbo etí tó ń gbọ́n mi ní wákàtí ọ̀wọ̀ yìí mo ní etí yín ò ní di o ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè lọ́la yín á máa lọ ní agbára Ọlọ́run ẹ̀yin èèyàn mi tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o inú mi dùn o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo appreciate yín o ẹ ṣé gan-an ni mo tútù sọ ẹ ṣé mo dúpẹ́ thank you so much God bless you have a wonderful day share this video like and subscribe.